Hi, good evening. Happy good morning then. Good morning, good morning. Good morning, good morning. Good morning, good morning. I just have a piece of word for Abike Jagaban. Good morning. I have a piece of word for Abike Jagaban. Help me to share this chat, please. I have a piece of word for Abike Jagaban. I'm at work. I just took my break now, just to give her a quick response. Maybe why now I want to my best or to my darken. Please call everybody on board. About how they play chat. Oh my God. Abike oh my God, going oh my God, my friend no whether pastor or president, Jawa Ejo say oh go fenu ora goni o ma jore lójú. Ha hey. Ẹgbàgbé. Àbírú àfin fi orí burúkú wò lélẹ̀. Ó máa gangan ni. Ó máa gangan ni. Ìwọ ń pè yálàyẹ ní olùṣì. Whether pastor or president, ìjà lè ti kọjá. I don't give a toss. Òun mo ṣe ní mo máa dúró lórí ilé mi forever torí ọmọ aṣá ní o gangan. Ojú òkè oníjà ti kọjá. Ó tún wá make reference ó ní ìyẹn ìgbà tí ìyẹn èmi nìyẹn. Àbíkẹ́ mi ò jù ẹ́ lọ rárá màá gbọ́dún mẹ́wàá. I will take 10 good years lọ́wọ́ ẹ̀. Sórí òun hùwà ọmọ tí wọn kọ́ nílé rárá. Òun hùwà ọmọ tí ò lẹ́kọ̀ọ́. Èmi ò mọ nǹkan tó fi rẹ̀ pé o. Mi ò mọ nǹkan tó fi rẹ̀ pé jẹ́ kí màá yẹn lọ. Mi ò mọ nǹkan tó fi rẹ̀ pé rárá. Ṣé lórí Facebook yìí náà? So òun bá Rosula sọ̀rọ̀ mi òun pè mí ní olòṣì fún Rosula. Ta ló lòṣì inú èmi àti ẹ? Ṣé mi jẹ́ olòṣì lójú ẹ? Èmi tí mò ń ṣiṣẹ́ tí mò ń ra nǹkan tó ń gbà lọ́wọ́ mi. Jẹ́jọ́ ta ló lòṣì mo tọrọ owó rí lọ́pẹ́ ni. I don't want to shout. Mo wà ń bíṣẹ́. Ṣé mo tọrọ owó rí ní ọwọ́ ẹ tó fi ń pè mí lólòṣì àbí mo rí mi kí n lọ máa tọrọ owó kiri títì rí? Gbogbo nǹkan tó ṣe ló fúnra rẹ̀ tú àṣírí ààrẹ síta náà. Ọ̀gànjọ́ òru lélẹ̀. You were even lying again, being manipulative. Olé mi sọ èmi sọ lórí chat Yanamáyọ̀wá pé Rosula fún 30,000. Over nǹkan tó sọ yẹn àti gbogbo ọ̀rọ̀ tó tún ṣì pa nínú chat tó ṣe ní àná whenever tó bá ṣe tí Bukky Jesse share. Tí mi ò bá sọ bẹ́ẹ̀ Àbíkẹ́ ọ̀gànjọ́ òru lélẹ̀. Tí o gbọ́ tó dẹ̀ gbé proof yẹn jáde nǹkan burúkú gidi máa ṣẹlẹ̀ sí ẹ. Ṣó mọ̀ pé o mi pèsè? Èmi ò ní bẹ́ẹ̀ ṣépè tọmọtọmọ ṣó mọ̀ pé ó ti ṣépè tọmọtọmọ tí mi ò sọ one single thing. O dẹ̀ rí pé progress àwọn ọmọ yẹn ṣì ń lọ. Ọ̀tọ̀ ló parọ́ ti Tìmílẹ́yìn. Ọ̀tọ̀ ló parọ́ ti Tìmílẹ́yìn. Tí o correct ẹ̀ di ọlá tó ṣe manipulate àwọn èèyàn. Sórí Ọlọ́run wọn bá ọ̀gànjọ́ òru yìí. Ó máa dá bàbá ńlá síríà fún ẹ. Èmi pè wọ́n chat Adamáyọ̀wé mi sọ pé Rosula fún ẹ ní 30,000. Are you mad? O dẹ̀ sún ọ̀rọ̀ ẹ síwájú àbúrò pé mi ò ní bọ́ síta wá sọ̀rọ̀ yìí kí ló forí burúkú? Stop mentioning my fucking name. Mi ò mú ẹ rí. Mi ò mú ẹ rí o. Don't let me get annoyed again. Mi ò mú ẹ rí nílé ayé Àbíkẹ́. Má jẹ́ kí n gbórúkọ ẹlẹ́nu mi mọ́. Má jẹ́ kí n gbórúkọ mi ní ẹnu ẹ mọ́. O tún wọ́n sọ̀rọ̀ o tún refer mi àsìyẹn. Are you mad? Ta ni ẹ kí ló fi rẹ̀ pè? Ìwọ ọmọ rádaràda jákujáku. Kí ló fi rẹ̀ pè náà? More than 10 good years. Àkọ́bí mi Gbénga is 34 years old. Ọdún mélòó ló gbà lọ́wọ́ Gbénga? Tó ń rí fásimi àsìyẹn. Then from the beginning of the voice note to play, I want you to play that again. Because I heard where Rosula was saying, before you clarified it, she thought Juwon and Lashe, who mentioned Oruko, she said her 2 daughters. I thought they were the same parents, the same father. And I heard that say Federal Ministry of Finance. Federal Ministry of Finance in Rosula ti moko Mary. For your information, Facebook ló dẹ́yẹlé pọ̀ mẹ́díẹ̀. Kò sẹ́ni tí ò mọ̀ Chief Amisu mi ò dárúkọ ẹ̀ síta rí.
mo ò sọ̀rọ̀ yìí rí ní orí social media, àwọn tó mọ̀ wọ́n á padà wá sọ fún ẹ. He used to work at the Federal Ministry of Finance ní Asokoro. He was the Deputy Director, Foreign Exchange and Trade Relations, Federal Ministry of Finance. Foreign Exchange and Trade Relations ló wà láyé import license. Ṣó ti yé ẹ? Rosula fúnra rẹ̀ ló sọ fún mi pé òun mọ̀ rí. Ó pe sister testify sí pé tó máa fún àwọn ní import license láyé ìgbà yẹn. Òun ló ṣe fún àwọn ọmọ mi ní owó tó fún wọn ever. Kí ló wá mean? Only before you clarified it, she thought they were the same father. Tí o bá gbọ́ tí o gbọ́ tẹ́lẹ̀, you know, ìkà ni ẹ́ just because you wanted her to believe pé lóòótọ́ ni pé o fẹ́ kó ṣe fún anybody. Èmi ò dẹ̀ dúró de owó Rosula. Ṣé wọn pé ojoojúmọ́ ni mò ń sọ? The 3 instances tó ti fún mi lówó, mo ti wá síta, mo ti sọ, mo ti analyze ẹ̀. Ṣó ti yé? Mo ti analyze ẹ̀. Èmi ò ń ṣe alájẹsẹ́. Mi ì dẹ̀ ń ṣe tó ń tọrọ owó, mi ò dẹ̀ depend lórí anybody. Sórí ibi iṣẹ́ mi ni mo wà yìí, sórí. Ṣó ti rí? Sórí pé ibi iṣẹ́ ni mo wà. Bébí ṣe ń fa nǹkan tèmi nìyẹn. Èmi ò ń ṣe tó ń tọrọ owó lórí, mi ì dúró de fans. That's why mi ì ní fans, mi ì fẹ́ join anything mo rí burúkú kankan. Mo ti wà láyé ara mi. Grandma ni mí. Ọmọ ọdún mélòó ni ẹ là Àbíkẹ́? Ó wá bọ̀ tó ní guts. Ó ń pè mí ní ìyẹn. Ó dẹ̀ ní kò sí jà mọ́. No, ẹ tó bá sọ fún mi pé let it go lọ́gànjọ́ òru, ayé onítọ̀hún máa bàjẹ́ ni. Ayé onítọ̀hún máa bàjẹ́ ni ẹ tó bá sọ fún mi pé let it go. I need to correct her. I am not fighting, but I need to correct her. Olóṣì tó dẹ̀ pè mí, àwọn tó tó mi nínú ìdílé yín, àwọn lólóṣì. Àwọn lólóṣì ó dẹ̀ ń tẹnu mọ́. Ó dẹ̀ ní God tó ń play ẹ̀. Go back and play that message to play. Tí Rosula ti sọ pé before you clarified it, she even thought they were the same. Ẹ má ní kí n má bínú, ẹ tó bá bẹ̀ mí má bínú sí, má dẹ̀ ṣe pé ní òru yìí, ẹ má provoke mi, ẹ má provoke mi o, ẹ má provoke mi, ibi iṣẹ́ ni mo wà yìí o, ẹ má provoke mi o, mo ń ṣe tó ń tọrọ owó o, náìtì kan tí mo ń ṣe lọ́wọ́ ẹ̀ mo mọ iye tí ó máa fetch mi o, ẹ má provoke mi o, pé gbogbo àyín olórí burúkú lẹ́wọ̀n bẹ́ẹ̀ tí Àbíkẹ́ rìn fásitì mi àsì yẹn, ìgbà tí yẹn sì máa ń sọ̀rọ̀ lòún sọ, gbogbo yín lẹ́wọ̀n bẹ́ẹ̀ o. Gbogbo yín lẹ́wọ̀n abẹ́ tó ń sọ ọ̀rọ̀ olóṣì, even Rosula gan máa bàjá tó bá lè máa bá Rosula sọ̀rọ̀ tó ń pè mí lólòṣì fún, tó ń pè mí ní olòṣì fún Rosula. Ṣé Rosula sọ fún ẹ pé mo pòun rí láti wá tọrọ owó? O ṣàfẹ́ everything tó máa block everybody, gbogbo ìdajì nǹkan tó sọ manipulation ni. Èmi ò ní business láti wá gbèjà Rosula ẹni. I don't need any money. I am making a lot. Ìta ló mo ti ṣẹ̀ṣẹ̀ dé yẹn lọ béèrè lọ́wọ́ àwọn tájọ lọ béèrè lọ́wọ́ wọn. Come 2 weeks time, I'm going for another ship cruise. Ṣó ara ẹ gan ni Àbíkẹ́? Má pe orúkọ mi mọ́ lórí chat ẹ̀. For you, torí tó kábàtì ẹ̀ ló ti sọ yẹn gbà tíjà wà tó pa àwọn àǹtí ẹ̀ lólòṣì. Kò bí mi nú, ó ti sọ tẹ́lẹ̀ oníjà wà. But why tó tún máa make reference tó máa nígbà tí ìyẹn sì máa sọ̀rọ̀, ó tún wá ń tẹnu mọ́ nínú chat ó dẹ̀ ń parọ́. Fi ìgbésí ayé ẹ̀, fi orí rere tó yẹ kó ṣe nílé ayé fi búra. Pé èmi gbé mi sọ́lá, èmi sọ pé Rosula fún ẹ ní 30,000 àbí pé Rosula kọ́lé fún ẹ, fi ìgbésí ayé ẹ búra. I want you to do another chat. Ìgbà yẹn ni mi ò ní bínú mọ́ o. I want you to do another chat. Wọ́n ti tèmi Tọ́pẹ́ Babalọ́lá ẹ máa ṣe o. Àwọn ọmọ bọ́dà yín mà ló lọ sọ fún wọn pọ̀ kì í ṣe bàbá kan náà. Àbẹ́ ẹ̀ máa rí Àbíkẹ́, you know nothing about me. You know nothing about my late husband. Chief Ọládipúpọ̀ Fatai Akmisu ní bàbá àwọn jù wọ́n, òun ló bí jù wọ́n, òun ló bí làṣẹ. Tó bá fẹ́ gbọ́, ọmọ àbúrò wọn ló wà online tí mo pe orúkọ ẹ̀ síta yìí. Tó bá fẹ́ gbọ́n pa ẹni yẹn ni kẹ́ lọ bí. Why would you be so manipulative? Kí ló kàn ẹ́ pẹ̀lú ìgbésí ayé mi? Àjà. Kí làwọn ọmọ mi ṣe fún ẹ? You have been after them. Ọ̀tọ̀ ló purọ́ ń jọ sí pé jù wọ́n náà ẹ̀. Ṣé kò sí nǹkan mi bẹ́ẹ̀? Àbíkẹ́, mi ò bá àwọn ọmọ ẹ̀ ṣépè rí o. Ṣó mọ̀ pé ó gbọ́ táwọn ọmọ mi ṣépè? Ó purọ́ ní tìmí lẹ́yìn kan kinní kan lo ọṣẹ kan fún, wọ́n ṣe kinní kan. Sórí pé mo dákẹ́. So you still went ahead again to tell Rosula ó kọjá kò kọjá. She was even telling you that until you clarified it. Have you gone back to her to clarify it pé bàbá kan náà ló bí wọn? Kí ló dé, kí ló kàn ẹ́ pẹ̀lú life mi? Ọkọ tèmi kú ni mo ṣe tó fẹ́ lò mí. My first marriage broke down, mo ti sọ lórí social media many times. Bàbá wọn tọrọ èmi ni, kò pàdé mi lórí títì. Títí Olúwa ni Babington, please, she said it before. But what annoyed me now that I had to come out from work
láti sáré gba urgent break. What's that? She said, I said it on Anamayowa's chat that Rosula gave her 30,000. Please, I want her to bring out that chat. Parọ́ mọ́ mi kan lọ scot free o. Kí n parọ́ mọ́ mi kan lọ scot free. Gbogbo ẹ̀ ti kọjá, yes, mo gbà. I was even going to forgive her. But mo tún wá gbọ́ lórí chat tó wá ń pè mí ní ìyẹn ìgbà tí ìyẹn sì máa ń sọ̀rọ̀. Ta ni ìyẹn? Mi ò gbà rárá lọ́wọ́ ẹ̀ máa gbọ́ ọdún 10. Mo tún sọ, Gbénga is 34. Mi ò dẹ̀ bímọ out of wedlock. Mo ṣe white wedding kí tó bí mi bímọ school. Mi ìgbóyún wálé. Mo ṣèyàwó ni. So má rò pé bóyá mo kéré kí n tó bí. Mi ò gbà rárá máa gbọ́ ọdún 10 lọ́wọ́ ẹ̀. So why would you be selling shit fún Rosula? Kò máa sọ pé ìyẹn mo kàn gbọ́ bẹ́ẹ̀ yẹn ni ó dẹ̀ sáré wáìnì ẹ̀ kúrò. Ó dẹ̀ mo sáré wáìnì ẹ̀ kúrò. She said she even thought they were the same father. Mi ò bínú, but I have to say it. Mi ò bínú, kéèyàn kankan máa ní kí n má bínú mọ́, mi ò bínú. Ó ní social media ló ti sọ, let me come back and say it. That was the beginning of her chat. Rosula knew before she clarified it, she thought my daughters were the same father. Of course, they are the same father. Fatai Oladipupo Amisu, chief ló bí wọn, tó bá fẹ́ gbọ́. Lọ sí àwọn tó mọ̀ kó lọ béèrè, lọ sí Abuja, àwọn tó wà l'Abuja, nígbà tá ní secretariat, kán ròyìn ẹ̀ fún ẹ. Ibú owó gidi, torí mo wá farawé gbogbo àwọn elébi, àwọn ibi náà, àwọn atọrọ jẹ lórí Facebook. Please, for Christ's sake. Ó mọ̀ pé ó ti sọ, Rosula nìkan ló fẹ́ lọ, àwọn tó fún ẹ lówó pọ̀. Èmi ò wá tọrọ owó mi, láwọn tó fún mi lówó, owó tí Rosula fún mi. She gave me, I told you, because my daddy, I don't even need to explain. Tó kù bá pẹ́ anybody ló fún yàn lówó. Mo ní tó fún mi £10 ṣùgbọ́n. Mo ní tó fún mi £10. Ó pe àwọn ọmọ mi, ó dìdí pè mí ni. Pé bàbá wọn nìyẹn, this man helped her so much, so many times. She told me, give the one this, give Lashe this. Tell them to keep that money. I'm going to give them more. And what they will do with it, I will tell them. Wàláhì àwọn ọmọ yẹn, mi ò ní ìdàtí ṣègbéraga. Ó mọ̀ pé àwọn ọmọ mi ń pawó náà. Ó mọ̀ pé ń powó náà. She gave them because nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Gẹ́gẹ́ bó ṣe sọ. And she called her sister to testify. Tó bá ń parọ́, sister ò lè parọ́ náà. Ó para àwọn workers ẹ̀. Pé mother man that used to help us with simple license. Ìyẹn kìíní kan, what is his name? Ìyẹn náà sọ náà. Ó ní gbogbo èèyàn ló máa sọ pé mọ̀ rí. Má involve me pẹ̀lú anything tó bá ń gbọ́n pẹ̀lú wà àti Rosula. Please. Just like ṣe sọ tẹ́lẹ̀, mo ní even relationship ẹ̀ pẹ̀lú mi àti relationship ẹ̀ pẹ̀lú Dorcas ó yàtọ̀. Kò lè gbé voice note kankan jáde tí mo ti bá discuss ẹ̀ àbí tí mo ti bá ẹ jẹ́. All I used to tell her gbà yẹn was that òun bú àwọn èèyàn lọ. Òun bú àwọn èèyàn lọ. Kí ló dé tí kò sọ fún ẹ? Kí ló dé tí kò sọ fún ẹ? Kí ni kò ó wá mú voice note wá skip ẹ bẹ̀rẹ̀? Why would you have to always involve my children? Kí ló ń ṣe yín pẹ̀lú àwọn ọmọ mi náà? Ẹni tó bá dojú ìjà sọ àwọn ọmọ mi ní ọ̀gànjọ́ òru yìí, tàbí tó bá sọ̀rọ̀ ibi, àbí tó bá pàṣẹ ibi lé wọn lórí, ibi ajẹ́sí gbogbo ìdílé ẹ̀ lápapọ̀. Must you always involve my children? O ti parọ́ ọmọjú wọn, olónú ẹ̀, ọmọ yẹn ò fọkọ̀ ẹ̀, olónú ẹ̀. O tún wá lọ sọ pọ̀ kì í ṣe bàbá kan náà. Jọ torí Ọlọ́run bá mi fi bàbá wọn hàn. Ètí Amisu bí nínú wọn gbé jáde. Ẹni tó bí kejì gbé jáde kò sọ. Ó wá ló ti kọjá. Ó ti kọjá, but you gave that false information which you never went back to correct. No wonder the day Rosula tó fi fún wọn lówó yẹn, she was asking me, she thought they were children, different fathers. I said no. Ẹ lórúkọ àwọn ọmọ mi náà. Tí Lashe Brown sórí Facebook, pseudonym ló lò. Ó dẹ̀ mọ̀, ìka ló fi ṣe. It's not like you don't know. Abike, it is not like you don't know because you were close to me. Olabisi Toluwani Babinsin, if you tell me this chat is not needed, if you tell me that, it will be trouble between me and you. Please stop it. Okay? Stop it. Because I've been trying to get the clue where that information came from. Kebe ìtagbọ́ nìyẹn, who knows àwọn nǹkan mi tó ti máa sọ nǹkan tó ti máa sọ fáwọn èèyàn. Kí ló tiẹ̀ involve àwọn ọmọ mi fún rárá? Kí ló ń clarify fún? Ṣé àwọn ọmọ mi wà lórí social media mi àbáwọn ọmọ mi wà nínú fracas? Ilé ayé wọn náà ṣe.
ilé ayé àwọn ọmọ mi náà ṣe kí ló dé tó máa lọ máa sọ yẹn ó dẹ̀ sáré yí kíní ẹ̀ mo dẹ̀ gbọ́ you need to play that part kí gbogbo ayé gbọ́ why were you skipping ó ní olùṣe ẹ link kó rógbó lẹ́nu ẹ̀ mi ò ní kó pè mí láǹtì because mo kò lẹ́kọ̀ọ́ láti ilẹ̀ àwọn tó mi lẹ́yìn àwọn ló ń lo ìyẹn fún mi ò ní sọ tó lòṣì yẹn mọ́ à ń jà lóòótọ́ ó ṣe lòṣì which shouldn't even have come out of your mouth that's why mo rọra mọ́ ara mi pẹ̀lú ẹ̀ but why would you still be addressing me as ìyẹn bọ̀dẹ́ tó ń tẹ̀lé ẹ kiri ń lé ṣó lè lo yẹn fún please don't address me as ìyẹn never again don't even mention my name stay on your lane stay on your lane kí n wà on my lane. It was 2 years ago. I am talking about what she just said in the chat calling me ìyẹn mo ti sọ bóde tó sọ pé ó lòṣì ó ti sọ ó là ń jà ló ń ṣe pé ìyá òun ló lòṣì not me but why on earth would she still be addressing me as ìyẹn mo dẹ̀ ń wo chat yẹn mo dẹ̀ ń fi inú dẹ̀ ń run mí ó jọra ẹ lójú jù it's better you stop it. Olabisi, can you stop it? Can you stop it? It can be you. Mo ti sọ ṣó gbàlàyé mi ṣá. Ṣó gbàlàyé mi ṣá. Ó ti sọ nígbà tí ìjà wà. Okay, excused. Why was she still doing chat and calling me ìyẹn? Ṣó lè pe brother tó jẹ́gbẹ́ mi lè wọ́n lè pè níyẹn? Mi ò gbà rárá mo tún sọ màá gbọ́dún mẹ́wàá lọ́wọ́ Àbíkẹ́. Kó jọ nítorí Ọlọ́run call my name with respect or you drop it forever. Drop it forever. Drop my name forever. Mi ò tiẹ̀ fẹ́ gbọ́ tó ló ń irritate mi nínú run mi. Sórí pé hospital ibi iṣẹ́ mo wà. Sórí pé mo wá síta wá pè ní. Please drop my name forever. I will not tolerate you addressing me as ìyẹn. Mi ò ṣe àwọn tó ń bá sọ kòtòkòtò. Mi ò ṣe wọn. Please let me be on my lane. I am okay with myself. Mo dẹ̀ wá okay pẹ̀lú àwọn ọmọ tó lẹ́kọ̀ọ́ tí mò ń bá rìn. Mo dẹ̀ wá okay pẹ̀lú àwọn torí gbogbo àwọn tí mò ń bá rìn sí tí mo kó mọ́ra mi ì bá wọn rìn mo kó wọn mọ́ra ni. Àwọn ọmọ tó lẹ́kọ̀ọ́ tán bí ń lere ni wọ́n. And I know the way they address me. I think I deserve some respect from you. Torí mi ì tẹ́ra mi lọ́dọ̀ ẹ̀. Mi ì tẹ́ra mi. Ó fún mi ó sọ tẹ́lẹ̀ pé biscuit ọmọ mi biscuit anti biscuit anyway ló sọ fún ẹ pé tí kulé ò bá pa ni tòde ò lè pa ni tán wá gbé tí ẹ ní láwánsìn. Àtìgbà tó ti find out pé kò kí ń ṣe mí ṣebí nǹkan tó ṣe bú mi nìyẹn. Did you come out and ever apologize? Did you ever come out to talk about it? Did you ever come out to retrieve your statement? Hell no. You never did up till this moment. O tún wá sọ̀rọ̀ o tún wá address mi as ìyẹn. I will not take it from you. I will not take it. Àwọn tó bá ń tẹ̀lé ẹ ṣó lórí social media ní life gbogbo yín pín sí ṣó ti yẹ èmi àti ẹ àlejò wà ń ta ó mọ̀ páàsì ní same level jọ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé 3 years ago I think I have repeated myself many times 2 or 3 years ago I do not give a toss tó bá sọ pé ó lòṣì tó ń bá Rosula rojọ́ tó pè mí ló lòṣì even 3 years ago èmi ìbá Rosula jàǹgbà yẹn náà if Rosula can listen to that and did not correct her Rosula gan ní bá wí because èèyàn àwọn tó hate Rosula tán máa ń bá mi sọ̀rọ̀ ọ̀n lè ever máa bá mi sọ̀rọ̀ kọ́ wá máa pè é kọ́ máa sọ pé Rosula ó lòṣì àwọn tó ń bàjà they talk to me ọ̀n lè sọ pé Rosula ó lòṣì kí wá ever sọ pé kí má sọ̀rọ̀ kí má dá mọ́ wọn lẹ́nu pé dákẹ́ńbi tó sọ́dẹ̀ yẹn kò kí ń ṣe olòṣì má sọ̀rọ̀ ẹ lọ. Mo ti ní mi ò tiẹ̀ wá sọ̀rọ̀ ń pa tó lòṣì tó sọ but irọ́ tó tiẹ̀ pa time yẹn she needs to correct it. I never went on Anamayowa's show to say that Rosula gave her £30,000. Nbo ni mo ti sọ bẹ́ẹ̀ ṣé ó ṣojú mi ni all you told me then was that sister gangan ni tó lọ fún kí náà ti ń pè lówó tó lọ fún òòṣà lówó tó ló ti fẹjọ́ ẹ̀sùn family oní sister gangan ni. That was what he told me. Ọ̀tọ̀dẹ̀ lórúkọ tó ń pè. Ó pè Rosula fún mi. Àǹtí Roseline ló pè. Àǹtí Roseline àbí Rosemary àbí nǹkan kan ló pè. Later mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ó ń jẹ́ bẹ̀.
So why would you be lying? I want you to bring out that child, because even Rosula was wise enough to tell you pé òun ò sọ bẹ́ẹ̀ fún mi, pé bí tí bá ti sọ bẹ́ẹ̀ lọ crop ẹ̀ wá. And I want you, I still maintain it, I want you to crop that part. Tó bá crop ibi tèmi sọ pé Rosula fún ẹ ní £30,000. Ó dẹ̀ kọ́ ilé fún àbókò, òun ló ṣe anything fún ẹ. If you crop it, I swear to God Almighty, máa fún ẹ £5,000. I will give you £5,000 tó bá crop ẹ̀ tó bá gbé jáde. Mo challenge ẹni o, tó bá crop ẹ̀ tó gbé jáde, Abike Jagaban, I will give you £5,000. Ibi tèmi ti sọ, tí mo pè wọlé lọ́dọ̀ Anamáyọ̀wá, tèmi sọ pé Rosula fún ẹ ní £30,000. Kí ló kàn mí? Mo mọ relationship yìí àbí mo lú ẹ, even ìgbà tá à ń sọ̀rọ̀, ṣé mo lú ẹ lọ́wọ́ rò ní pé lòló fún ẹ? Fúnra rẹ̀ ló máa ń sọ fún mi pọ́pẹ́lọpẹ́ tó fowó ilé ránṣẹ́. Fúnra rẹ̀ ló máa ń sọ ń gbà yẹn, pọ́pẹ́lọpẹ́ tí ó fi owó ilé ránṣẹ́. So kí ló wá kàn mí? Mo béèrè iye tó fún ẹ rí ni. Mi ò béèrè rí now, and I don't want to know. I do not want to know. Èmi ò ṣe lébi, mi ò tọrọ owó bó ṣe rí mi. Iye tí mo ti ná ní orí Facebook, Abike tó bá mọ ẹ̀rọ abẹ́, èmi ò tọrọ owó. That is why I have refused. Torí pé gbàtíjà Stratford gan ṣẹlẹ̀, gbàtíjà Stratford ṣẹlẹ̀, sórí pé táwọn kan ní tí mi yèyé lúwà làwọn máa wá ṣe. Mi ò ṣe tọ́g. Mi ò ṣe tọ́g, mo ṣe máa ń clarify ẹ̀ pé mi ò ṣe tọ́g. Mi ò dẹ̀ kí n ṣe blogger. Mi ní tíìmù kankan, àwọn tí mo kó mọ́ra, mo kó wọn mọ́ra bí ẹbí ni. Mo fi wọ́n ṣe ẹbí àwọn àbúrò mi tí mo kó mọ́ra. Mo kó wọn mọ́ra bí, and they are so respectful. Ẹ tó bá respect, mo lè bá ṣe dọ̀ọ́lá. Èmi náà láwọn ẹ̀gbọ́n. Mo láwọn tí mo mú lẹ́gbọ́n lórí Facebook tí mo respect. Irú àwọn àǹtí Tóyìn, mo respect wọn ni. Àǹtí Ṣọlá, mo respect wọn ni. Wọ́n ṣe ń pè mí lọ́rẹ̀ẹ́ wọn tó máa ń bẹ̀ wọ́n ni pé má pè mí lọ́rẹ̀ẹ́ yín. Mi ò dẹ̀ wá rò pé mo wá lè bọ́ta kí wọ́n máa ní ńgbà tí ìyẹn sọ pé ọ̀wọ̀ díẹ̀ lára ń fẹ́ Àbíkẹ́. Àbíkẹ́, gbogbo àwọn tó bá ń tẹ̀lé sọ fún ọ̀wọ̀ díẹ̀ òun lára ń fẹ́. I will let it slide, but please tell her never in her life should you ever call me ìyẹn again. Gbọ̀n ilé ìbò àgbà kó má ever pè mí níyẹn, mi ò bára mi jẹ́ lọ́dọ̀ Àbíkẹ́, mi ò dẹ̀ wọ́ra mi lọ́dọ̀ ẹ̀. Tẹ́nu ẹ bá mú tó rò pé o lè address anybody, o lè máa ní ìwọ ọ̀gá theme kan. I am not in your theme. Even when I was associating with you, I never called myself pé mo wà nínú theme ẹ. Jẹ́jẹ́ mi ni mo dúró party tó yá fọ́tò tó ní ọmọ Nọ́sẹ̀lì ti join káwọn ayé welcome ẹ̀. Jọ nítorí Ọlọ́run, mi ò kọ application fún ẹ o. Mi ò kọ application Àbíkẹ́, mi ò dẹ̀ ti ní mi ò bẹ ẹja. But let me stay on my lane. And why I am annoyed that I came out now is kò kàn mí pẹ̀lú relationship ẹ pẹ̀lú Rosula. Bó bá wọn ò lè play 1 million voice notes, nǹkan tó dà yẹn pọ̀ ló tún yín ká. I don't give a toss. I do not give a toss. But please do not address me as ìyẹn. Mo dúró mo gbọ́ báyìí ní ẹ̀mẹ́ta ló sọ lórí chat ẹ. Kí ló dé? Ọ̀wọ̀ díẹ̀ kí ó fi rẹ̀, kí mi ìmọ̀kọ́ tó fi rẹ̀ pè, I don't know. Mi ìmọ̀kọ́ tó fi rẹ̀ pè. O lẹ́kọ̀ọ́ rárá, o lẹ́kọ̀ọ́. Tán bá dẹ̀ kọ́ ẹ, o gbọ́ ẹ̀kọ́. O gba ẹ̀kọ́, Àbíkẹ́. Má address mi bẹ́ẹ̀ rẹ mọ́, láíláí ayé ẹ ni mo sọ fún ẹ. Kí ló dé? Tọ̀sán tòru mo fi wà yìí, hospital ni mo wà yìí, ilé iṣẹ́ mi ni mo wà. Mi ò dúró lórí Facebook. Tèmi bá ṣe nǹkan kan lórí Facebook, mo náwó ni. Ọjọ́ tó bá fẹ́ rí statement of account máa fi hàn ẹ́. Máa fi hàn ẹ́, ọdún ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Mi ò ná rárá, over £1 million ni màá ti ní mo fún àwọn èèyàn. Kí tiẹ̀ ló ń jẹ́ 1 million. Gbogbo ayé COVID gan, ayé pandemic, mo mọ iye tí mo fi statement tí wọ́n Bùkọ́lá Jèsè lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. Lọ bí mi ò tọrọ owó lórí Facebook o. Rosula ní owó jù mí lọ ni mo ṣe gbowó lọ́wọ́ ẹ̀. And for your information, that is the only person tí máa sọ tó ever fún mi lówó gidi rí lórí Facebook tó jóbìnrin. Mi ò tọrọ owó. Jẹ́jẹ́ mo jókòó, fúnra rẹ̀ ló sọ òun máa fún mi 1 million tí n bá délé. How are you? Yeah, I'm okay. I'm just waiting for one friend, you know. Oh, okay. We don't have a patient yet, but I'll let you know. If you go, I've got 2 patients to do now. Okay. But World War III is never going to come. Don't say that again. It's not starting. It will never come in Jesus' name. So anyway, that's what I just came out to do. Please, Abike. I got really annoyed. Do not address me as Inye ever again. Ever again, ni mo sọ. Because mi ò fẹ́ kí wàhálà mi to start. I am not scared of wàhálà. You know me. You know I don't take nonsense. But do not ever in your life address me as Inye. Because mi ò ṣẹgbẹ́. Mi ò dá àdẹ́lẹ̀ ever jẹgbẹ́.
That's it. It's either you learn to respect people or you stay on your lane. Stay on your lane. I have been on my lane since when? Stay on your lane. And tó bá wù mí ni màá bá ṣe. Please, for Christ's sake, and that is the final warning. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. That's it. Èmi ò ṣe àwọn tó ń bẹ́ kiri o. Mi ò ń bẹ́ kiri o. Mi ò kí ń bẹ́ kiri o. Òun ni mo tún sọ yẹn, mi ò kí ń bẹ́ kiri. Mo dúró sáyé ara mi. Àkọ́bí mi is 34 years old. Tó kàwé. Tó jẹ́yàn gidi. Káwọn jù wọ́n tó wá tẹ̀lé rárá. And for your information, Juwan Lashe, they are both Amisu. They are both children fathered by Chief Fatai Oladipupo Amisu. Òun ló ti gbọ́ yẹn, kó dẹ̀ wá bẹ́ẹ̀. Is it that? Don't call me again. Tó bá pè mí, tó porúkọ mi lórí chat ẹ, tó bá address me rudely, màá dá ẹ lóhùn. Màá dá ẹ lóhùn. Do not let us start again. Because àwọn èèyàn gbọ́ ọ wà lórí chat ẹ. I was even watching comments. Bóyá màá rí ẹni tó máa caution ẹ. None of them did. Àwọn sọ fún mi sí pé you don't need this. It's 3 years ago. Who fucking cares if it's 100 years ago? Mi ò ṣe yẹn o. My name is Helen. Bèbí lẹ́ni mi tọrọ àǹtí lọ́wọ́ ẹ̀. Ṣé o ti yé ẹ? Because àwọn tó jù mí lọ́gbọ̀n ò pè wọ́n lórúkọ. But má ever refer sí mi as ìyẹn náà ìgbà tí ìyẹn náà sọ pé irọ́ tó pa tó clarify dọ́là. Ẹjọ́ ń parọ́ ni now. Tó bá ní Rosula ń parọ́. Ẹjọ́ pa ni.